ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí bọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di èwo la tún mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. kò sí ohun tó burú níbi kí èèyàn tún máa ta àkàrà àgbàdo sísun tàbí kúlíkúlí agbẹnusọ ààrẹ ló sọ bẹ́ẹ̀ mínísítà fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ nígbà kan rí nílẹ̀ Nàìjíríà tó yẹ agbẹnusọ ààrẹ Bọ́lá Tinubu Sunday Dare tí í ṣègbè lẹ́yìn ọ̀rọ̀ ìyàwó ààrẹ lórí ṣíṣe àwọn òwò kéékèèké ṣáájú ni ìyàwó ààrẹ Olúrẹ̀mí Tinubu ti kọ́kọ́ sọ pé àwọn òwò kéékèèké bíi àkàrà títà kúlíkúlí àti àgbàdo sísun títà kò burú láti ṣe látàrí pé iye owó tí wọn yóò fi bẹ̀rẹ̀ irúfẹ́ òwò bẹ́ẹ̀ kò ní pọ̀ jù Rẹ̀mí Tinubu ni à ń gbìyànjú láti fún àwọn èèyàn ní ìrètí ọ̀tun àti láti bẹ̀rẹ̀ òwò bíi títà àkàrà tí kò nílò owó gọbọi láti bẹ̀rẹ̀ ṣe ń ta àgbàdo sísun tàbí ẹnìkan tilẹ̀ sọ wípé èèyàn kò nílò owó gọbọi láti bẹ̀rẹ̀ ṣe ń ta kúlíkúlí a kò yá wọn lówó o níṣẹ́ ni à ń fún wọn láti bẹ̀rẹ̀ òwò lẹ́yìn tí aya ààrẹ sọ̀rọ̀ yìí tán ọ̀pọ̀ aráàlú ló korò ojú sí ọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ń sọ pé òun àti ọkọ rẹ̀ kò ní ètò rere kankan fórílẹ̀-èdè Nàìjíríà wàyí o lásìkò tó ń sọ̀rọ̀ lórí ètò Mike on Broadcast pẹ̀lú Ṣeun Ọ̀kínbalóyè Sunday Dare sọ pé àwọn oníṣòwò kéékèèké ló gbé ọ̀pọ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ró Dare ní gbogbo ibi òun náà ni wọ́n wà kódà wọ́n wà ní ìhà àríwá pẹ̀lú olùbádámọ̀ràn rẹ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ náà ṣàlàyé pé níṣẹ́ ló yẹ kí àwọn ọmọ Nàìjíríà mú kókó ọ̀rọ̀ ìyàwó ààrẹ lọ́kùnkúndùn kí wọ́n má bù ú nítorí òun fúnra òun gan ti kiri ọjà lásìkò tóun ń dàgbà rí ó ní kò yẹ kí ẹ pàdánù kókó inú ọ̀rọ̀ tó sọ èyí ni wípé ohunkóhun tí ọwọ́ yín bá rí láti ṣe kí ẹ ṣe lọ́dà wò mí dáadáa kò ní nǹkan kan láti ṣe ibi tí mo dé lónìí ìyá mi ti ta àkàrà rí ìyá mi ti ta ọ̀gẹ̀dẹ̀ rí mo gbé ọ̀gẹ̀dẹ̀ lórí tí mo sì ń kiri nínú ọjà nílùú Jos ìpínlẹ̀ Plateau ìyá mi ti ta ọsàn rí nínú rẹ̀ ni wọ́n sì ti rán mi lọ ilé ẹ̀kọ́ tí àwọn èèyàn bá lè ṣe irúfẹ́ òwò bẹ́ẹ̀ lọ́gọ́ta ọdún sẹ́yìn kí ló burú tí wọ́n bá ṣe irú òwò kan náà lóde òní Sunday Dare ní Dangote tó jẹ́ olówó lónìí kò ṣàdédé di olówó òun náà ṣe òwò ni bẹ́ẹ̀ ló ta ọjà kó tó di ẹni ńlá ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwú sí ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi àti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ a retí láti ìjọ ẹ. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.